tó bá jẹ́ gààrí lèèyàn mú Nàìjíríà kéèyàn máa mú kó dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bó jẹ́ iṣu lásán ló ń jẹ torí òróró bù sí lórí àbí epo, kó máa jẹ́ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nàìjíríà sì wà òkè ju ìlú yẹn o. Ìgbà tí mo wà l'Ákúrẹ́ níbí báyìí, àwọn àbúrò mi wà l'Ékòó, so àwọn náà pè mí tán ní wọ́n fẹ́ bá mi ṣe ọ̀rọ̀ travelling kan. Ìbọn dẹ̀ sọ pé ìlú yẹn dáa, wípé iṣẹ́ wà ń bẹ̀, owó dẹ̀ wà ń bẹ̀. So later ìgbà tí èmi àti wọn wá ń sọ, màá ní ṣé kò ń ṣe iṣẹ́ aṣẹ́wó. Wọ́n wá ní rárá, wọ́n sọ pé housemaid ó dẹ̀ wà òkè, mo dẹ̀ ló dáa. So later mo ṣe passport, wọ́n ṣáà mo lọ fún wọn. So ìgbà tí visa ready, wọ́n pè mí, wọ́n ní visa ti ready o pé kí n máa bọ̀. Mo dẹ̀ lọ Èkó. Following day ni mo lọ sí Oman. Kí n sọ kúrò níbí báyìí, wọ́n ti ń sọ pé 200,000 ni salary wa ní a month, pé but iṣẹ́ housemaid la fẹ́ lọ ṣe. Later náà wá ní ó yá pé ká jáde, wọ́n dẹ̀ gbé mi sínú mọ́tò. Kó tó di pa lọ yẹn, wọ́n á lọ kó àwọn aṣọ àbáyà àwọn ńláńlá dúdú yẹn táwọn Muslim máa wọ̀ yẹn, wọ́n lọ kó síta. Wọ́n dẹ̀ ní kí n wọ̀, pé kí n change aṣọ mi. Mo wọ̀, wọ́n fún mi ní ìbòrí tí màá máa fi borí, mo borí. Ìrọ̀lẹ́ wọ́n wá tún wọ́n gbé mi lọ ibi tí mo ti fẹ́ iṣẹ́ gangan, torí ọmọ ló gbà mí fún ìyá ẹ̀ tó ní kí n máa tọ́jú ìyá òun. Tá bá ti jí báyìí láàárọ̀, because time ọ̀dọ̀ wọn yàtọ̀ sí ti bí báyìí. Tá bá ti jí láàárọ̀, èèyàn máa ṣiṣẹ́ because wọ́n ń gbà kéèyàn dúró, wọ́n ń gbà kéèyàn jókòó láìṣe anything. Ìgbà tí mo kọ́kọ́ débẹ̀ yẹn lákọ̀ọ́kọ́, wọ́n kọ́kọ́ ń ṣe dáadáa. Wọ́n ṣe san sálárì oṣù kan fún mi báyìí, bí wàhálà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Mo dẹ̀ pé àwọn èèyàn mi nílé ń bí báyìí pé nǹkan báyìí lójú mi máa rí bí o, iṣẹ́ bí gan ti fẹ́ pa mí o, ọ̀tá mi ti fẹ́ kú o, but àwọn èèyàn mi wọ́n tètè gbà mí gbọ́. Kò sí pé fẹ́ sí mi, wọ́n lè ní kẹ́ máa fọ ara ògiri ilé báyìí, ẹ máa fọ, kò síṣẹ́ tẹ̀ ní, kò tẹ̀ síṣẹ́ yẹn láyè, ẹ máa fọ bra, ẹ máa fọ pant, kò sí. Wọ́n ṣàmà ní yín lára ṣá. Then kò ń ṣe pé iṣẹ́ yẹn pọ̀ bẹ́ẹ̀ o, but àwọn obìnrin wọn lọ́wọ́ wọn ń ṣiṣẹ́, ọkùnrin wọn nìkan ló máa ń ṣiṣẹ́. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọ́ kiri, wọ́n máa kóra wọn kiri. So kó tó di pé mo wálé yẹn, mo ti wá ní BP. Mo á rí pé kinní kan wá jáde síbi ahọ́n mi. Ìgbà tó kọ́kọ́ jáde kò ju kékeré, mi máa lọ gé ọsàn wẹ́wẹ́, màá máa fi gbojú ẹ̀, because a kì í jáde, a lè lọ ra nǹkan tó wà, a lè lọ rògùn, a lè lọ ṣe nǹkan kan. Màá bẹ̀rẹ̀ sí ní fi ọsàn yẹn gbojú ẹ̀, kinní ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní tóbi sí. So later mo wá pè kan nínú wọn bẹ̀, mo á sọ fún mi pé kó wo ẹnu mi, bóyá ó tẹ̀ máa ní oògùn tán lè fún mi. Ìyẹn ló wá kígbe pé ìgbà wo ló ti bẹ̀rẹ̀. Mo ló ti tó a month. Ó wá ní wáyé tí mi fi sọ. Màá lé mi náà rò pé ó máa lọ ni. So ó wá ní ṣé ó ṣáà ń jẹ́ kí n jẹun, mo ní mi lè jẹun dáadáa. Wọ́n ṣe wá gbé mi lọ sí hospital wọn nìyẹn. Ìgbà tán dẹ̀ máa gbé mi lọ hospital tán ṣe test tán ṣe gbogbo. Wọ́n wá ní wọ́n máa operate ẹ̀ ni, pé bọ̀ wọ́n máa refer mi sí Muscat yẹn, ó dàbí irú bí sí Àbújá. Ni lady yẹn wá ní ṣé mo gbà kán lọ ṣe ní Muscat yẹn àbí màá padà sí Nàìjíríà. Èmi tí mo dẹ̀ ń wọ́nà àti padà tẹ́tẹ́lẹ̀, mo á ní màá padà o, but èmi mọ̀ pé ọlá àdúrà tí mò ń gbà àtàwọn òbí mi ló jẹ́ kí irú kìíní yẹn ṣẹlẹ̀, Ọlọ́run fi ṣe sábàbí ni. Ó dẹ̀ pé ọ̀gá mi lóòótọ́ wá sọ fún mi pé ara mi ò dá o, wípé mi ìjẹ́ kan sùn tilẹ̀ fi mọ́ lẹ́nìí. Wọ́n á lókè pé kí n má ṣàwọ̀rí pé màá padà títí ṣá, màá ṣáà máa gbàdúrà, mo continue nínú àdúrà tí mo gbà pé wọ́n Ọlọ́run jọ má jẹ́ kú sí ìlú yìí. So kò ṣáà ju bí 3 weeks sí ṣá, ọ̀rẹ́ mi ẹ̀ wá dé pé tíkẹ́ẹ̀tì mi pé ó ti rẹ́dì o, bá ṣe dé Nàìjíríà nìyẹn. Ká bẹ àwọn ìjọba wa kan ṣàánú wa o, àwọn wa tó wà náà tán bá lè bá wa kó wọn o, àwọn tán dẹ̀ ṣì wọ́n àbí tán bá rọrùn tán ní lè fi lọ, torí ẹlòmíì gan bẹ́ẹ̀ sọ fún bí eléyìí pé kó má lọ, á ní irọ́ ni pé wọ́n fẹ́ kóun travel out, bó ṣe rí nìyẹn o.